Bele. Ya kini. Ebi bito ti sekini ni. Ebi bito ma feel se mi. Aba ya se aba so pe o mo. Ebi to ti ba niyan. No, but the jalo sọ fún pé gbanu mo. Ke wa na agreement. Wọ́n náà no pe. Ṣé mi fẹ́ bá yín lọ ni? Ọmọ. Ìdàgbà bèbè lólórí. Ẹ̀jẹ̀ àtẹ̀sí. Lẹ́yìn olùkọ́ láti sùn. Ọ̀dọ̀ tó wọn ẹwọ́ oúnjẹ ò máa ebi máa pa mí. Ẹ double tap ẹ má ranjú. Ọya, ó gbé kíni kó ń bì. Ṣé wà ní bedroom? Knock the door. Why did you kí ló dé fi lock door bedroom? No, bro, one bedroom. Níbo ló wà? Ṣẹ́wà. Where is Ṣẹ́wà? Check the other room. Kí ni wàá ṣe bẹ́ẹ̀? Ṣájà mi dà. Ẹ máa yọ́nú sí mi, ọkùnrin ẹ yọ́nú sí mi, obìnrin ẹ yọ́nú sí mi. Ẹni bá yọ́nú sí mi, ìyọ́nú Ọlọ́run ọba. Ìyọ́nú Ọlọ́run ọba ẹ̀yin yóò máa rí. Ṣé kò sẹ́sẹ̀ ó yẹ ká ra ṣájà tí bí ìgọlọ́tọ̀? Wọ́n lè ti yàrá ní wá. Ìjọ ìlàfẹ́. Hello again. I need the charger set. I need the charger. Be right. How long? Charger in my bed. Ọlá mi àgòrò. Olúpẹ́pẹ́ ajá odù. Ọlá mi àgòrò. Ṣé jẹ̀díjẹ̀dí lẹ́sẹ̀ndì ní ẹ̀ lẹ́sẹ̀ndì láyọ̀ ni? Ẹni kí n máa jẹ kéèkì máa fa jẹ̀díjẹ̀dí. Ẹsẹ̀ndì láyọ̀ mo láì kí n máa jẹ láyọ̀. Ambassador Wallace. Àmọ́ ya ambassador tí ò lówó lọ́wọ́.
ti mute ni. Olúpẹpẹ àjà. Ẹ double tap. Ẹ má gbáyé sórí o. Ayé asán àtìmọ́lẹ̀ mọ́fò. Mọ̀mí ọlá. Ayọ̀ wọn. Ọlá. JJ. Látàn sí wọ́n ti tó ẹlẹ́ni. A gbọ́ pé ẹ lọ fún vacation oko. Ọlọ́run á jẹ́ kó doyún o. Ọjọ́ alẹ́ ti súnmọ́ tí ilé o, gbìyànjú kó bí méjì mọ́ ọmọ tó wà nílẹ̀ o. Ẹni pé wọ menopause o. Ìyáàgbọ́n ẹni ti wọ menopause gan, ẹni tí ò dógó dáadáa. Ṣé dẹ̀ máa ṣe menstruation? Ẹni tó jẹ́ pé ẹ̀kan lóṣù mẹ́fà ló ń dókú. Olúpẹpẹ dáwàjà. Gynecology Encyclopedia Britanniculation of Jomina Bonati of Carica Papaya. ATM wọlé. Ó dẹ̀ kí lọ sọ ọmọ lẹ́nu yìí o, kò sówó. Má ṣe o. Sówó. Yá mi lówó. Tẹ́nìà. Tẹ́nìà. Ìyá mi ajé máa di. 500 ti parí iṣẹ́ yẹn. Ọba mi ò kẹ́mi ọlọ́gùn Mike. Ọba mi ó rẹ̀ mí nì mí lọ́dúnkù. Wo máa kí ni tèmi sẹ́mi jẹ́ ọlọ́pàá ààbò ni bóun ẹ̀ kó lọ dókó báwọn. Èwo ló máa ṣẹ́ ṣé òkè dókó ni. Ọba mi mo ti fẹ́ rẹ́dí àti máa ọmọ pé mo sọ pé kẹ́ bá mi wẹ́ nìkan. Ọba mi jẹ́ ń ṣí kámẹ́rà mi. Ẹ máa rí pé hospital mo wà. Wọ́n máa ṣẹ́ pé òkè dókó. Ọba mo sọ fún pé mo lọ ní 2 weeks ago náà pé mi ò kí n parọ́. Kí ló ń ṣe lọ́sibítù? Ọba mi ó rẹ̀ mí. Ẹni tó bá dókó máa sìkì náà. Ọba mi ṣe tó rẹ̀ yìí wá sẹ́ pé kì í ṣe ọlọ́pàá ọ̀gbọ̀n ni. Kí ni tèmi? Bóun ẹ̀ wo dókó bóun ẹ̀ wé ìdókó kí ni tèmi? Ọba mi ẹ̀rọ ojú mi ní ibi sẹ́kẹ́tìrì ń ṣe rí. Bó ṣe wà náà tẹ́lẹ̀ lélẹ̀ ó dìgbà tó bá dé wíńdì káyẹ̀ tó nítumọ̀. láì dé wíńdì òjò ẹ̀yìn. Ọba mi kò ṣe bẹ́ẹ̀ o.
But me, I'm going through a lot. But I'm getting better now. Wing. Wàá bó wà fáìn nísìn. But me go see wing note ní hospital. Ṣé ọkùnrin ló ń treat àbóbìnrin? Àwọn méjèèjì ọba mi. Ṣé ọkùnrin ló fún ẹ lábẹ́rẹ́ àbóbìnrin? Obìnrin ló fún mi lábẹ́rẹ́ bọ̀ ọkùnrin ló máa ń examine mi. Wọ́n ló máa exam òbò. Wọ́n ló máa mọ̀ bóyá àbò iṣẹ́ dáadáa bóyá kò iṣẹ́ dáadáa. Ọba mi, no, now it's not what you think. Ó ti yé mi sẹ́. Well, but I'm getting better. Ètò ìgbàdúrà kéèyàn kan get better. Ẹ̀tọ́ báwọn kò get better ẹ̀ tó báwọn kò wá kó sì tó kàn. Ọba mi, ẹni mi secretary yẹn ni tí kọ́kọ́ bá ṣe mí. Àjọ wáyé ni. Ọba mi, bọ̀ mo sọ fún ipa John lọ náà. Ẹ̀yà ọjọ́ wà á dẹ̀dẹ̀jọ́ lọ. Ọba mi, tẹ́yìn bá ti lọ máa tẹ̀lé yàn. Ẹ̀yin lóhùn kó tẹ̀lé mi. Tó bá wùn yín láti tẹ̀lé mi ẹ lè tẹ̀lé mi. Okay, ọba. Àwùjọ wá. Ọba mi, mo máa ń wọ àná nìkan ni mi wọ life náà mo máa ń wà ní life pẹ̀lú máa ń tap sálẹ̀ pẹ̀lú bí mo ṣe strong tó. Owó tó lọ nurse hospital yẹn kó fún mi kémi dúró ẹ nígbà méje táyà ọba ti yá kó kọ́ mi bàṣẹ. Ọba mi kò ń ṣe nǹkan tó ń ṣe mí nìyẹn. A ní kò sí nǹkan tó lè máa ṣe ẹ tí bá dún ẹgbàá méje sẹ́ tó bá ti lọ kó wá gbó okay from tó bá bó ṣe wá sí tó bá fún mi ní 1 million tí bá dún ẹgbàá méje tó bá tún gbọ́ any sickness láàárín ọjọ́ kejì wọ́n á fowó yẹn fún ẹ ní 2 million naira. Ọba mo ti gbọ́. Ẹ mọ̀ wípé gbogbo agbára èèyàn láyé inú spam ló wà. Wọ́n ní pé ìfẹsọ̀ bẹ́ẹ̀. Inú spam ni àìsàn máa ń sá sí. Ṣùgbọ́n tí o bá ti sí spam tó dúró sára ènìyàn kò síbi tí àìsàn fẹ́ dúró sí bí mo ṣe wà yẹn sí tí mo ti sick máa mi ò mọ dún ẹ̀. Ọba tí bá lọ ra díndò nǹkan. Dídò lè ṣiṣẹ́ yẹn dídò lè tẹ̀yàn ni. Ẹ mọ̀ pé inspiration kan ló máa ń mú spam jáde láti inú oko. Ẹ mọ yàwó àti àwọn fìdó dídò kẹ́tù lè release. Ọba mi advice báwo lẹ ṣe máa gbá ẹ lè lecture àwọn obìnrin tí wọn ò kí ń kàn nípa àwọn obìnrin kan wà wọn kì í kàn naturally. Wọn ò lẹni tó fẹ́ dó wọn dáadáa ni kì í ṣe pé wọn kì í kàn. Irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn wọn ò tí ì disveg wọn kàn pé àwọn olóbìnrin ni. So disveg ó possible kéèyàn bímọ kó má ti disveg. Ọba mi ti ṣe ẹ ṣáà máa gbàdúrà fún mi. Ọkọ̀ sọ̀rọ̀ àdúrà gún àṣírí solution wá olóko gígùn tó lè bá já gbogbo ẹ̀ tó jẹ́ pé gbogbo ẹ̀ máa free everything máa free ní bọ́ọ̀dì ẹ̀. Ọba mo sọ fún yín náà ọba mo sì make love ní 2 weeks ago náà mo sọ fún yín náà. Àwọn okó súrẹ́súrẹ́ lẹ́ ń dó náà ẹ̀ mélòó lẹ kọ́ o ti dókó lẹ́ẹ̀kan rí kó kọ́ mẹ́ta àti kó máa dókó lọ lọ́wọ́ kó máa kọ́ kó bò máa bẹ́ tán. So ti ṣẹlẹ̀ rí. Ọba mi kò í ṣẹlẹ̀ rí. Àwọn kó gẹ̀lẹ̀ lẹ́ ń dó yẹn náà. Kì í ṣe ká kàn dókó àwọn kan ń dókó wọn ò rókó dó. Ọba mi pé ìgbà torí pé ẹ bú mi pé ó ti pẹ́ yẹn ni mo ṣe rò pé jẹ́ lọ ṣe sí 2 weeks ago yẹn. Àwọn kan ń dókó but wọn ò rókó dó. Kì í ṣe bọ̀rọ̀bọ̀rọ̀ oko tó ń dó tó release. Tó bọ̀ máa somi kó máa bẹ́ tọ́ jáde lóríṣiríṣi tí okó nìyẹn. Ọba kí la fẹ́ ṣe báyìí sí kí lẹ fẹ́ fi help mi. Wá ni wàá sanwó Mike àti Martina. Ọba mi yẹn kí n lo gúmọ ni. Ẹ̀tẹ́ bá mi ṣe gúmọ náà a máa mú. Ẹ̀ẹ̀méje ni per night la máa fi ṣe throughout the day. Ọba mi bọ̀ yín lẹ́fẹ̀ẹ́ wà pẹ̀lú mi tẹ́lẹ̀ náà kí lè tẹ́ tó fẹ́ kí n sanwó ṣùgbọ́n náà ẹ máa tẹ́wọ́ fún mi tí bá wà. No mo ti make up mind mi ò fẹ́ yàwó mọ́. Ọba mi ẹ̀dẹ̀ máa like mi tí bá bọ́ra lẹ̀ o. Hello woman èmi ò kì í dóbò fún like mo ń dóbò láti fi ṣe sopi ni. Yes lánàá mo yẹ ṣe sopi èyí mo yẹ máa tún ṣe sopi everyday mo fi ṣe sopi. Ẹni tí ó bá wá lówó tó fẹ́ wá lápíọ́píọ́ yín kọ kí lẹ máa ṣe báwo lè lè ẹ̀ bẹ́ẹ̀. When mo lè tó bá bẹ̀ mí dáadáa tó bá múnú mi dùn mo lè ṣe fún lọ́fẹ̀ẹ́. Ó yá ọba ṣé mo lè bẹ̀ yín kí múnú mi dùn. Kì í ṣe
ẹ lè sọ fún mi pé sẹ́ẹ̀ lè bẹ̀ mí ẹ máa bẹ̀ mí tẹ́ bá ń bẹ̀ mí lọ táwọn holy center bá wà àpúfù ẹ̀ bóyá ẹ ọba mi ẹjọ́ ẹjọ́ kí ni mo fẹ́ lá píopío yín. náà ẹ máa sọ pé ọba ẹjọ́ ẹ wá dó mi ẹjọ́ ẹ ṣàánú mi. ọba mi ò kẹ́mi lọ́kọ́ ọba mi mo ti miss yín mi rí bí rẹ́rìn láti bí 3 days. ẹ ti rẹ́rìn ẹ rí i pé voice yín ti ó ṣe ìsígbà tí mo wọlé sínsìn. voice yín ti yàtọ̀ náà. ọba mi therapy ni Ọlọ́run I love you so much my king. àwọn èèyàn tó wà ní comment section wọn ọmọ ìwà ilé bí ló pọ̀ jù láàrin ó yẹ kí n máa gba aláyọ̀ ìṣẹ́jú ni. Ọlọ́run kò tẹ́ ń ṣe àwọn advice tẹ máa ń fún wa yìí gbogbo wa ló dẹ̀ mo ló fún ọba mi ṣe mọ̀ pé ẹ mọ̀ pé mo get to know pé most of people wọ́n máa ń get joy wọn àti happiness wọn through yín but wọn kì í mọ bó ṣe máa appreciate yín ẹ understand so irú nǹkan báyẹn sì bẹ́ẹ̀ sọ yẹn sí èmi ni wọ́n ti practice bóyá máa ṣe o èmi ni wọ́n ti practice bóyá ó ti fi sí written pé nǹkan tó bá sọ lé ní máa lọ ṣe but wọn ò mọ bó ṣe máa dúpẹ́. aláìmoore ni wọn. ọba mi wọ́n ti fẹ́ bá mi wẹ́yàn tó ń ṣe ẹ̀yìn gangan. that means parọ́ lèmi àbí. ọba mi ìparọ́ ni ọmọ kan wò pé. ara mi ni mo mọ̀ 80% ọkùnrin nàìjíríà wọn lè dóbìnrin cold com. 80% wọn àwọn tó lè dóbìnrin cold com ní nàìjíríà is 20%. ọba mi bọ x mi kan máa ń pè mí lẹ́jọ́ mẹ́ta ìbọ̀ ó jọ yín gan mọ́ ò pé bí akin kó padà lọ sọ́dọ̀ bọ̀bọ̀ yẹn. èèyàn lè jọ mí kó má mọ̀ ṣe bí èmi. ọba mi ó good èmi ni máa ń sàn. ẹ ó yá ẹ lọ wò wá. ok ó ti gbọ́ pé màá lọ ní weekend tó. ẹ lọ wò. everybody náà miss mi lánàá ọba mi ẹ̀yin gan miss mi lánàá. nígbàdí tó bá dóko tó bá ti kọ́mù lẹ́ẹ̀mẹ́ta kò dóko. mẹ́ta lóbìnrin kọ́mù kó tó wà òkè. ọba mi ṣe lè sọ bẹ́ẹ̀ ṣe máa ṣe kígbà tí bá gbọ́ náà bí ó lè convince mi. ẹ máa sanwó ni. ẹ̀yin tó wà ní comment section ṣe fẹ́ gbọ́ bó bá ṣe máa sọ ẹ̀yin tó bá fẹ́ gbọ́ analysis bó bá ṣe máa analyze bó ṣe máa lápẹ́pẹ́ ẹ bá tó. mo lọ́rọ̀ tí fẹ́ bá yín sọ ìgbà tí mo gbé yín wá sórí ìpínlẹ̀ tẹ̀ sọ. ẹ bá mi fowó sí I miss everybody too I miss you too my brother. Mommy, I miss you too. Lungi, I miss everybody in the palace. I miss my king especially. Madam Tima, Tenia. Nẹ́tíwọ̀kì ló já mi bọ́lẹ̀ kan yẹn mò ń sọ̀rọ̀. Okay, ẹ káàbọ̀ kí lẹ fẹ́ ṣé ń gbọ́ mi. Ẹ káàbọ̀ mà kí lẹ fẹ́ bọ́ bá sọ. Ẹ ká sàn ọ̀rọ̀ tẹ́ ń sọ náà mo fẹ́ dá sí. Ṣé ń gbọ́ mi. Ilé sọ̀tún tó máa ṣe bí rẹ̀. Àwọn yín. Mo ní pé ẹni tó bá fẹ́ kọ́m ìyẹn fóbìnrin kí ni nǹkan tó máa ní láti ṣe? Kò yé mi dáadáa. Ẹ máa sanwó lẹ́kṣọ̀nù. Ẹ máa sanwó lẹ́kṣọ̀nù. Àbí ìlú wo lẹ̀yin wà? Kí lẹ sọ? Ìlú wo lẹ wà? Mo wà Nàìjíríà báyìí. Táà ìdìbò Nàìjíríà. Hello. Mo sí Nàìjíríà mo wà Ivory Coast báyìí. Ẹ máa ní ìdìgẹ́ wá sí Nàìjíríà ká bá yín ṣe ni. Ṣé nǹkan tẹ́ ń sọ ni pé ẹ kọ́ ọ̀mọ̀ rí? Nǹkan. Tí ẹ bá kọ́ ọ̀mọ̀ rí ẹ̀ ráyé wá o. Mo rí o. Wàláì. Ìjọ tẹ́ bá ti wá sí Nàìjíríà kẹ́ wá ká bá yín tó iṣẹ́ yẹn òbò yín máa bẹ́ tán báyìí ní. Mo wà Nàìjíríà báyìí. Sáà ìdìbò Nàìjíríà. Mo wà lẹ́kìtì báyìí. Ẹ má bọ̀ ní wọ́n sì mí lẹ́kìtì. ẹ má bọ̀ Abẹ́òkúta láàárọ̀ lánàá. Bẹ́ẹ̀ ṣe wà ní ìsìn ìdí máa gbé pẹ́pẹ́pẹ́ ni because kò ráyè rìn ní omi.
bí báwo kò yé mi ẹjọ́ ẹ láyé mi kò ráyè rí ní omi bí báwo. bí èèyàn ò bá rìlíìsì ìdí ẹ̀ máa gbẹ pẹ́pẹ́pẹ́ bí di àlùjọ̀nù tó bá lè jẹ́ pé títí ẹ ti sanra tẹ́lẹ̀ díẹ̀ máa le kankan kan ni kò ní soft kò ní sí jọ̀bọ̀jọ̀bọ̀. rárá kò gbẹ kò kí ń gbẹ ṣùgbọ́n mi kàn kí ń kàn mọ́ ni báwo lọ ṣe ń ṣe yẹn. bó máa yọ open your camera kẹ́ proof mi wrong ìdí ẹ̀ máa gbẹ pẹ́pẹ́pẹ́ ni. ọmọ yín ni pé máa ń rí gbogbo ẹ̀. bẹ́ẹ̀ sì wà ìdí ẹ̀ máa gbẹ pẹ́pẹ́pẹ́. kì í ṣì sí kámẹ́rà. ẹ sí kámẹ́rà yín ká wò tó bá ti gbẹ pẹ́pẹ́pẹ́ máa fún yín ní 1 million. ìdí mi ò gbẹ ẹ. bá mi lọ sí profile ẹ kó bá mi lọ gbé profile ẹ jáde. kí wàá sì dì sí kámẹ́rà. gbé profile ẹ jáde ká gbé profile bóyá mo purọ́. irúfẹ́ Ọlájùmọ̀kẹ́ ó ti kọ́ mọ̀ pa. àánú mi kì í kọ́ bẹ́ẹ̀ náà. ẹ̀ẹ̀kọ̀kan lẹ́yìn máa ń kọ́. bẹ́ẹ̀ ni. bọ̀tẹ̀ kọ̀ọ̀kan yàrá rí lára yín ìbóhùn lẹ́sẹ̀ yín ìbóhùn lẹ́sẹ̀ ìdí yín yẹ. So that is it. ìlú wo lẹ́yìn wà? Ìjẹ̀bú ni mo wà. Ìjẹ̀bú Òde. Yes. ẹ máa bọ̀ lábẹ́òkúta ẹ̀ sí náà. ṣé ti marry ni? No, n ti marry o. ẹ jẹ́ ká. Bàbá Solomon ṣẹ́yìn lẹ fẹ́ ṣiṣẹ́ yẹn èmi náà ni dókítà Òbònà. ṣẹ́yìn gangan lẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ ni èmi ló máa ṣe ìjọba tó máa ṣe nà. Ọlájùmọ̀kẹ́ ṣe máa fẹ́ mi. ẹ ti marry na ọba. ẹ ṣe a lè máa jọ ṣe boyfriend and girlfriend. wọ́n máa tọ́jú yín o. ṣé máa ṣe abẹ́rẹ́ sí? máa ronú sí. ẹ jẹ́ kí n wojú yín náà bí i fáwọn yẹn sí kámẹ́rà yín. mi ì fáyìn pọn. kí ni mo sọ? ẹ rí ìdí. kí ni mo sọ? ìdí ẹ máa gbẹ pẹ́pẹ́ bí dáàlùjọ nù. kò ráyè kọ́. kí ló lè tó bẹ́ẹ̀. ìbí ìdí nìyẹn. kí ló dé. ó yá. ìdí mi ò gbẹ pẹ́pẹ́pẹ́. ẹ gbé kúrò mbẹ̀. mo ti sọ fún yín tí bá ti sọ̀rọ̀ fún yín ẹ má gbàgbọ́. àti náà burúkú lè tẹ lọ sí ṣọ́ọ̀tì yẹn. ẹ wà ní wúmà yìí o. ọmọ mélòó lẹ ti bí? ọmọ méjì. ṣáàdì dìde kẹsẹ 360 kí wo yín. ní orí yìí. yẹn bá aṣọ jẹ o ó káṣọ mi o. wọ́n máa yóò nídìí náà. mo ní di o. ó máa ẹni o ó máa ẹ ẹni ní o. wọ trọ́sà ni. ẹ lọ wọ tight da madam. ó pọ̀ sẹ́. ó yá ẹ pàdé iṣẹ́ burúkú ni. Ṣàngó iṣẹ́ burúkú ayé. iṣẹ́ wo lẹ ń ṣe? mo ń ta ọjà. irú mọ́tò wo lẹ ń lò? mi ti lo mọ́tò. ẹ ti kọ́lé sá? bẹ́ẹ̀ni. ilé yín lẹ ń gbé? ṣé ilé yín lẹ wà yìí? bẹ́ẹ̀ni. àbẹ̀rẹ̀ tiẹ̀? no. ẹ jogún ẹ̀ lọ́dọ̀ ọkọ yín àbí? rárá. owó ilẹ̀ fi kọ́? irú mọ́tò wo lóyún kẹ́ lò? mọ́tò tó ń mi bẹ́ńsà. ẹ bá fẹ́ wá sọ́dọ̀ mi níbo lẹ máa ń pa àwọn ọmọ yín sí? wọn ò sí lára Dubai. ẹ̀yin nìkan lẹ ń gbé? iṣẹ́ ti parí Ọlọ́run. ó yá ẹ ká ṣe báyìí. ó yá mo bá ròyìn kí fún yín ní WhatsApp number mi after this program fẹ́ mẹ́sẹ̀gì. okay. ẹ ti ń kọ́. àbẹ́ẹ̀ ní báyìí rò ni. àbí kí n máa ń kọ́ sí comment section. òun ló wà ní comment section yẹn yá ẹ kọ́ òun ní Bukola kan. 08134276756. no èmi kọ́ lọ́fẹ́ sí nọ́mbà. àǹtí tí gbogbo ẹgbẹ́ mọ́ ọ lára iná ń ṣàpọ̀. ìdákọ̀ já àwọn onídìí pẹ́pẹ́.
mi ò láìkì ìdí tó bá bẹ̀ràn. Okay, sir. Ẹ kọ mẹ́sẹ̀gì mi ní WhatsApp pé ẹ̀yin ni ìyàwó tí mo ṣẹ̀fẹ̀ fẹ́ níjẹ̀bú Òde. I like what I see. Mo máa expect message yìí. ọba mi aláwo ni wúmà yẹn o ẹ rọwọ́ wọn ni. Mi máa wó dáadáa ó sáwó. ẹni kọ́ padà ọ ṣàwó kí ni ifá ló wà lọ́wọ́ wọn yẹn. Jùmọ̀kẹ́. Yes. Wọ́n ní ẹ sáwó. No. Ìyá Ọ̀ṣun ní ní. Ìyá Ọ̀ṣun ní. Mi ò ṣáwó but ọmọ mi ni mí. Okay. Ó yẹ kẹ́rì náà. Ọba Solomon. Ilẹ̀kẹ̀ tó wà lọ́wọ́ yín kọ́ mà. Ilẹ̀kẹ̀ fá nìyẹn náà. Ilẹ̀kẹ̀ fà yín. Ilẹ̀kẹ̀ ọmọ mi máa yàtọ̀ sí ti fà. Ẹ máa ń dáwọn èèyàn lóhùn. Ó ti o, kí ló ń jẹ́ bẹ́ẹ̀ náà? Ẹni 16. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Olókun tó máa ń dà yẹn. Ó ti sìn. Kí ló tí ẹ ò gbà? Mi ìmọ̀ kan tó fi olókun tó máa ń dà àzìn bíi tó máa ń dà lẹ́yìn náà. Ẹ lọ gbà náà. Madam Jùmọ̀kẹ́. Ma. Bíìdì yín yẹn báwo lẹ ṣe get bíìdì wà lọ́wọ́ yẹn ṣe kọ̀ọ̀rá street ni àbí àwọn onífá ló fún yín. No, ó ní reason tó fi wà lọ́wọ́ mi. Ẹ̀bọ̀ àwọn onífá ló fún yín náà. Fún ọgbà díẹ̀ tó máa mú kúrò. Okay. Ẹ máa fi sídìí. Ó ti o. Ẹnìkan ti ṣe kinní kan fún yín bọ̀bọ̀ kan ló ṣe é fún yín àbí. Ẹ̀yin ìyàwó fáì. No, bá tí mo máa ṣe ń gbà yẹn tí mo máa ṣe orí ọmọ kékeré ifá ọmọ kékeré ni mo ṣe sí because wọ́n ní pé kí n lọ ṣe 1 or 2 things ṣá. Okay. So ifá ọmọ kékeré ni mo ṣe sí so fún ọgbà díẹ̀ máa wá mú kúrò. Wọ́n máa dì sí waste yìí náà wọ́n máa bá ń yọ wọ́n máa ń so mọ́ ètò wa waste yeah. Tá bá fẹ́ dóyin ní síbí ètùtù wo la máa ṣe ká tó lè dóyin. Ọba mi wá ṣe tutù ọba mi ẹ máa pẹran o ọba mi ẹ máa pògún fe o. Lóde ṣé bó ṣe máa ṣe nìyẹn rí. Ọba mi nǹkan tẹ́mi fi pàǹtí yẹn ṣe ni ìyàwó fá ó dàpọ̀ ṣe ìyàwó fá ọ̀ṣọ́ èdè àbí nǹkan. Mi ṣèyàwó fá ó kàn ní 1 or 2 things mo ṣe ṣe. Mi ìfẹ́ babaláwo kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ni mo ń lọ. Èmi tẹ́ fẹ́ wá fẹ́. Ẹ̀dẹ̀ máa ń wọ kíní wọ church. Yes, sultana mi ó débi báyìí náà. Okay. Èmi tẹ́ fẹ́ wá fẹ́ sí kíní. Ọba mi tẹ́ fẹ́ fẹ́ nǹkan. Ẹ mọ̀ pé babaláwo lọ́ba mi. Ṣé babaláwo ni wọ́n ni? Aláwo ńlá lè mi. Ẹ nà ó mẹ́ta lọ kọ́ lọ́ba mi. Ó yẹ kó yé wọn tó yẹ paláwo ni ó yẹ kó yé yín ó yẹ kẹ́ rí ọ̀kan ó yẹ kẹ́ rí gbogbo ẹ̀. Èmi ò rí nǹkan tó wà lọ́wọ́ yín tẹ́lẹ̀. Bàbá mi fẹ́ cast ẹ̀ ni bàbá mi rí gbogbo ẹ̀ ó yé bàbá mi. Wọ́n ò rí kankan. Mi ò máa rí ẹni tí òpó nìkan mú máa rí. Kábíyèsí o. Ọjọ́ kan náà èmi náà ní rẹ́ ní tì báyọ̀ bá mi. Òpó nìkan mú rí mi rí kankan bí wọ́n ṣe wà. Ṣé wọ́n pe wúmà yìí ni? Àǹtí ṣe máa ń rí nǹkan ni. Èmi máa ń rí nǹkan. Ẹ̀yà kílẹ̀ yìí fún mi báyìí. Ẹ sanwó kan sáré sí rí nǹkan fún wọn. Ẹ sanwó náà máa rí nǹkan sí báyìí. Ó ti yẹ kọ́kọ́ sọ̀rọ̀ máa fún yín lówó. Rárá ẹ máa kọ́kọ́ sanwó. 30. Ẹ sanwó sọ náà 30-400. Máa pàkà nọ́mbà bá sí ẹ máa sanwó síbẹ̀. Máa dẹ̀ sọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ àti nǹkan tó ti ṣẹlẹ̀ previously máa sọ fún yín sínsìn. Ìgbà yín gbá. Tó bá ti gbàgbọ́ tó bá ti sọ tó bá ti rí bẹ́ẹ̀ máa gbá àdáwọ̀ ẹ̀ padà fún un. Tí bá ti sọ tí ò bá ẹdùnú àti tí bá ti sọ tí ò bá ti tálé mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ máa pa account number yín ọba máa dáwọ́ yẹn padà fún yín. Ọ̀yà mo ti gbọ́ máa ṣe. Ọ̀yà 30 400 31 25. Má bá ṣe ni náà fún yín náà ni má bá fi ṣe náà. Ẹ kọ́kọ́ lọ sí kẹ́ padà wá máa gbé wọlé padà. Ọba lè máa sọ fún mi ní kẹ́ sọ fún mi ọba ni mo ní kẹ́ sọ fún kẹ́ lè fi believe.
ó yá ẹ ti kọ́kọ́ sọ ẹyọ kan bẹ́ẹ̀ títí ẹ kọ́kọ́ mọ̀. wọn ò lè sọ anything ẹni tó wà lókè yìí wọ́n wá láti lo òyìnbó ń dá wọn lóhùn láti Amẹ́ríkà everywhere. ọba wúmọ yóò mọ mi. túmọ̀ orúkọ yẹn light on. mi ìmọ̀ ẹ̀yẹ ìmọ́lẹ̀ this àgbáyé first time. ìmọ́lẹ̀ àgbáyé nìyẹn. ìmọ́lẹ̀ àgbáyé. ẹ kàn tẹ 20,000 naira 20k péré lọ́dọ̀. tí bá ríran sí tán gan ẹ máa follow mi àwọn máa lé mú kiri every time. àwọn eléyìí tún máa ríran á tún máa sọ solution. èdè gbọ́n kàn máa sa ọ̀sàìdé sọ̀rọ̀ àwọn á tún sọ solutions. ìgbà míì àwọn holy center tún máa ṣe ìníwé ìdá àdúrà la tún máa gbà fún yín inú àdúrà yín lẹ ti máa ríran yín. ṣé màá sáré tẹwọ́ àbí ẹ tí kò jẹ. èmi náà máa ń ní message fún ara mi náà náà so. ẹ lè rí ra yín náà. máa rí o. orí òkèèrè rẹ̀ tán. mi ì rí tán ọ̀bọ̀ máa ń rí díẹ̀ nínú àlá. ọba mi alágbára làǹtí yẹn o wọn ò tí ì sọ̀rọ̀ àgbàrá ọmọ ẹjẹ ìfilẹ̀ bẹ́ẹ̀. máa ti sọ̀rọ̀ fún yẹ kó sanwó lọ. tí bá lè sanwó ká gbéran ẹ lọ sọ́run. kò sí kan tẹ́ lè sọ táwọn ò mọ̀ mo mọ everything pa mo mọ everything. ẹ mọ anything nípa yín àwọn kọ̀ọ̀kan wà tá a máa sọ fún ẹ níbi tó ti gbọ́ rí. tèmi gan tí tèmi àti tó wáyé pa fẹ́ra rí ẹni tí bá máa ṣe yín tá a bá jọ sùn everything máa sọ fún yín. ẹ lè wálé ní kẹ́ lè wá sọ ọdún fẹsẹ̀ rẹ̀ fún mi lọ́la. àǹtí ẹ minimize kẹ́ lọ tẹ̀wọ́ mo fẹ́ sọ ìran ẹyọ kan fún yín kẹ́ fi confam ẹyọ kan báyìí. how much is 20,000 20,000 wájú owó ni. ẹ minimize kẹ́ lọ kí tiẹ̀ kọ́kọ́ sọ ẹyọ kan fún yín ná ẹ máa shock. ọba mi wúmọ̀ ẹ̀kọ́ àwọn kọ́lọ́kọ́ lè yàn. a ní kó má jà tán sẹ́ẹ̀ tìbílẹ̀. no kò ṣèràn nìyẹn èmi kàn sọ̀rọ̀ neutrally ni èmi ò tí ì sọ̀rọ̀ ìran gangan ó ní ìran kan tí mo fẹ́ sọ fún wọn dé pé ìran yẹn kò dẹ̀ ń ṣèṣin lọ́tí sọ̀rọ̀ yẹn fún wọn tí wàá dẹ̀ fi lè sọ àwọn gan máa ní. ṣé ẹ mọ̀ bóyá torí ti woman gan lẹ ti wọlé tí òkú fi di tó di fífẹ́ bóyá àkànmá gbà. èmi tí mi ì sínlé ọba mi ì sínlé láti bí 3 days náà tí mo wà lọ́sítù mo ṣe wọlé ni mo dẹ̀ wọlé tán iná ọ̀dẹ̀ wọlé ó lè ní nǹkan tó lọ́n fẹ́ fi ṣe fún yìí náà ìran tí mo dẹ̀ ń sọ yẹn àǹtí ó pàtẹ́ mọ́ ìfàyàlùyà ẹ̀yìn àtẹ̀yàn ó ti lọ báyẹn báwo rí ọba tó wọn bá sán ẹkọ bọ́lẹ̀ kẹgbẹ́ lómi sókè. no mo understand nǹkan tẹ́ ẹ̀ ń sọ. ó máa ń sẹ́yìn lè fẹ́ sọ̀rọ̀ fún ayé náà ní kẹ́ ẹ sanwó. ẹ má wọ ọba mi ẹ fún wọn ò fẹ́ sanwó ẹgbẹ́ lómi sókè. àníkẹ́ ẹ sanwó ṣé àmì bílíọ̀nù náà. irọ́ ọba mi ìran tí mò ń sọ yẹn gan ó ti ń yé wọn bọ̀ kò ń ṣe ní lọ́ ti ń gbọ́ràn tí mo sọ fún wọn sí. yes wọ́n fún mi message. wait message ẹ̀yìn tó wà lóòótọ́ ó lè pẹ́. tèmi lè wà upgraded ju tàwọn tó ń fún yín lọ èmi lè ní full details. but nǹkan tẹ̀yìn fẹ́ sọ àwọn wọ́n lè má gbọ́ rí. ó lóun tí ní mọ́tò tó. fún ọ náà ni pé èmi lè ní full details message yẹn pé àwọn tó ń fún wọn tẹ́lẹ̀ wọ́n fún wọn ní full details. ilé ẹ ti wọlé we can get 3,400 31,250. 3,400 31,250 ìfúrọ́gbà adékúnlé adélànà. má. nǹkan tó ṣẹlẹ̀ máa follow yín a máa sọ̀rọ̀ later mọ̀ pé àwọn èèyàn wà lórí comment section ló pọ̀. no ẹ kọ́kọ́ send owó yẹn náà kí wọ́n fún yín ní ìran ẹyọ kan náà àti máa sọ̀rọ̀ later. kì í ṣe pé àti send owó yẹn kọ́ ní issue mi ì fẹ́ kẹ́ fún mi message báyìí. ok kò sí wàhálà ṣé dẹ́gbà fẹ́ kí n fún yín message mo máa fún yín ní prayer point ẹyọ kan péré ìtókù máa fún yín later prayer point ẹyọ kan péré yẹn dẹ́kẹ̀rẹ́ gbogbo ayé nídà ti gbọ́ sí prayer point yẹn gan kẹ́yìn kan tó gbà. àǹtí ẹ má wọ̀rẹ́ báyìí ẹ jẹ́ mute ọba mi àǹtí ọkàn wọn ń ṣe báyìí ọkàn wọn wà pẹ̀lú wa ọ̀bọ̀ ó wà pẹ̀lú wa bọ̀ ní wọn bá sápá kọ àǹtí yẹn ní 20,000 tó máa san ọkọ fẹ́ sọ ni. bóyá owó yẹn ti ní bùkátà tó fẹ́ lò sí. ọba ẹ lè bá mi sọ náà ọba ṣe bí. àti ìdóra mi ò tí bẹ̀rẹ̀ sí.
lọ́dọ̀ ti tèmi ó dìgbà tá a bá bẹ̀rẹ̀ sí jọra kí tó bẹ̀rẹ̀ sí gbé bùkátà. ọba mo ṣáà máa wọ mọ́tò wá mi ì ṣàbẹ̀rẹ̀ owó mọ́tò mi rí ò ẹ. ní sẹ́ǹdì owó mọ́tò fún èèyàn èèwọ̀ mi lọ. ẹ̀mí náà gbowó mọ́tò ẹni ẹ bá mi obìnrin sẹ́ǹdẹ̀ fáǹtì yẹn. ẹni obìnrin tó bá ti ń sọ fún mi pé kí sẹ́ǹdì owó mọ́tò mi ò máa block o. mi ò ní kẹ́ sẹ́ǹdẹ̀ owó mọ́tò bọ̀ ẹ bá mi sẹ́ǹdẹ̀ fáǹtì yẹn máa wà mo náà. máa sẹ́ǹdì owó vision ẹ̀mí ò kí sẹ́ǹdì owó fún èèyàn. ọba mo ti gbọ́. how much is 20,000? tí wọn bá san vision fún ẹ gan o lè ta wọn lọ́rẹ 20,000. why not. ta wọn lọ́rẹ náà ṣé 20,000 lọ́rẹ. mi ì fẹ́ gbọ́ mẹ́sẹ̀gì tó máa já mi láyà. wọn kàn náà kàn máa gbàdúrà fún ẹni. lẹ́yìn tó wá kẹ́mi mi sókè. wo ẹni tó wà ní kọ́mẹ́ntì tó bá nídìí o bá mi nídìí mẹ́sẹ̀gì tó sẹ́yìn 20,000 tàbí ẹ wọlé èní ọjọ́ vision. àti mẹ́sẹ̀gì ó máa ń já mi láyà máa ń kó nǹkan sẹ́mi mi. ara wo màá yẹn máa yọ ọmọ kó máa láìkó gbogbo rẹ. mo láìkẹ́ o. èmi kẹ́ ń dóyan ti yàn nínú òbò àdúpá. mo láìkẹ́ o. wáyé pé o lè wálé ní ìsìn àkàn wà ń bẹ̀rẹ̀ dọ̀là rẹ. a máa lọ lọ́ọ̀jà bí. yẹ́ẹ̀ náà. ilẹ̀ máa ń láì. ṣé báwo. style lórí bed blue style ló máa ń láì. gbogbo style ni mo láì kò sí style tí mo. èmi ò kí máa ń sùn o ọkùnrin ò kí máa ń sùn lémi o. ṣèbí ẹ láìkì dọ́gbìn. mo láìkẹ́ jù. ẹ láìkì lẹ́gbẹ̀gbẹ́. ẹ láìkì lẹ́gbẹ̀gbẹ́. kẹsùn báyìí kẹ wá cross ẹsẹ̀ yín. mo láìkẹ́. àwọn pósítà méjì ẹ láìkì kẹ dojú bolẹ̀ kẹ wá fún ìdíkò kọ wá fi sí láàrin. ẹ ti pa mí nìyẹn. iṣẹ́ burúkú ayé máa kọ́wọ́ gúnlẹ̀ báyìí ni. ẹ ti pa mí nìyẹn. ká máa wo ìjọba ọ̀run. ọlọ́run lálálá. so ẹ wá ká sáré ṣe fàájì lálẹ́ yìí. Ìjẹ̀bú Òde ò jìnnà. kò jìnnà o. ṣé kinní yẹn wà dáadáa. tẹ bá dé ẹ̀mí sì máa send the picture fún mi. tèmi ni máa bọ̀ báyìí. má sọ̀rọ̀ jù sẹ́ẹ̀. kàn díẹ̀ mi kó dé ń bọ̀ dájú. ṣé ẹ̀yin máa ń láìkì kí wọ́n la. no I don't like that. tèmi bá yín la tí bá yín mú. mi ò fẹ́ràn kan bẹ́ẹ̀. ó máa dùn gan. mi ò fẹ́ nǹkan tó lè affect ẹ̀ ó máa affect your spirituality. o kò dá kí ẹ máa lákò kò dá kí ẹ máa lábò. bọ̀ tí nǹkan tó máa fọ́kùn ẹ̀ ń ṣe ó máa kọ́ máa kọ́ máa ẹ̀bùrà méjì. má kọ́m gan. máa kọ́ nǹkan very good. máa bá yín ṣeré fún ara mi ni ọ̀hún bẹ́ẹ̀ mi ṣeré o máa bá yín ṣe ni. ok wọ́n ló máa ń dó ọkùnrin àbí. màá kọ́kọ́ bá yín ṣe pa bá yín ṣe ẹ̀yin náà wá ṣe títí. wọn kì í dó èmi o. kí ló dé. ó dàbí pé káwọn kan lábẹ́jọ́ máa lò pẹ̀lú ọ̀rọ̀ wọn kì í dó èmi ló máa ń dó èmi. èmi náà máa ṣe tọ̀dọ̀ mi náà. bóyá tó bá wà ní dọ́gì wo lè má fìdí sí bọ̀ tó o lè gún orí mi. wọn ò jẹ́ káàntì yẹn gan sí mi. wọ́n yẹn fáyìn náà wọ́n kàn jẹ́ pé gbogbo àwọn tó máa ń yọ̀ fẹ́ tálákà ni. ta ló sọ bẹ́ẹ̀ fún yín olówó mà lẹni tí mò ń fẹ́. you don't understand me. báwo mo ṣe lè sọ̀rọ̀ ẹ tó lè yẹ ẹ náà. àwọn tí wọ́n máa like àwọn tí wọ́n máa like wọ́n ní like. you understand the kọ́kọ́rọ́. so ẹni tí wọ́n like tó gba tiẹ̀ tó kó jẹ
òun ò ní gba títí ẹ òun ò ní kó ẹ jẹ but you will date the person because of some reasons. So that is it. èèyàn kan sìn tá kò tí dàbí náà ṣá mi láìkì ẹ̀ bọ̀ tó ló láìkì mi. So that is it. But ẹ kọ́ pé tá a bá fojú kan ara wa báyìí tí bá fún yín jẹ lẹ́ẹ̀kan wà láì ẹ rí jẹ́ kí n sinmi mọ́ ọba ìgbà ọlá máa tó ríra ìgbà ọlá máa tó ríra lẹ́wọ̀n máa sọ fún ẹ pé mi ò tí ì ráyè. mi máa láìkì wọn kan bẹ́yìn kéèyàn gbé mi débẹ̀. Àdọ́pa ni Yay. ó dìgbà tóbìnrin bá sọ fún mi pé òbò ń rò ó kó tó dìde. Oh my God ó dẹ̀ ti pẹ́ tí mo ti ṣe last. Are you sure? Bí ọ̀sẹ̀ mélòó oṣù mélòó? Ó ti lọ 2 months. Kò pẹ́ náà but Ó ti pẹ́ náà. No problem. Wálé ni kó wá sí náà. Mo lè wá. Àbí ká fi sọ́nà ni. Anytime. Má lè wálé ni kó máa bọ̀. Láì pé òtẹ́ ẹ̀kọ́ fún mi yàrá kan. Sáìdì Bọ́lá Bẹ́kúta. Ẹgbẹ́ mọ conference. Yeah. Ẹgbẹ́ ni máa ń lò. Kò ní pẹ́ rẹ̀ yín o. Ọba kò ní pẹ́ rẹ̀ yín o. Ìpẹ́yọ̀ kan tí mo láìkì lára yín. Ẹ̀yin ọwọ́ yìí ló bá ti. But ìdí yẹn ò tó. Ẹsẹ̀ ní ìdọ́rùn sí. Ìdí mi ò yọ tó. Kò tó. Máa reduce weight mi, èèyàn gbọ́dọ̀ tóbi jù. Wọ́n lè lose weight but ìdí yẹn gbọ́dọ̀ yọ. Bọ́ọ̀dì lè wálẹ̀ but ìdí. How will anybody say it? Kí ni máa wá ṣe tó máa fi yọ dáadáa? Ó jẹ́ ìyọ náà. Ẹ kọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni o. Ibi ò ní mo rí nísìnyí. Bẹ́ẹ̀ rí dáadáa ẹ̀ súnmọ́ kámẹ́rà. Ẹ jìnnà sí kámẹ́rà. Bí báwo? Ẹ jìnnà sí kámẹ́rà ẹ̀ rí dáadáa náà. Tó padà dìde. Àbí láìtàn owó náà. Ṣé ó wà nídìí? Mo ti ń bá. Ẹ̀ka sókè lẹ́ẹ̀kan ni náà. Kò síbi. Ṣé ó nídìí báyìí? Kò rí lè wà ń bẹ̀ díẹ̀ náà ni kò rí lè pọ̀. Ìdí yẹn. Bí aṣọ tó dẹ̀ wọ̀ ni bí akọ́ lọ wọ aṣọ mi sórí ṣọ́ọ̀tì yẹn. Ìdí yẹn fẹ̀ ó spread ó yẹ kó sùn gan ni. So irúfẹ́ ìdí tí a bá fẹ́ ṣe tí bá mú lágbo máa pin àgbo yẹn sílẹ̀ ìdí yẹn máa rí sókè. Bẹ́ẹ̀ ni ó bá wọn. Àwọn fún jẹ so tí bá fún jẹ bí oṣù méjì péré wọn ti fún ìdí yẹn máa fò sókè. Àwọn tó ń do wọ́n gbọ́wọ́ lé ìdí gangan wọ́n press ìdí yẹn. Wọ́n fọ́ pin àdó yẹn mọ́lẹ̀. Wọ́n fẹ́ kí ìdí obìnrin kó rí sókè. Waist ẹ báyìí ló máa dì mú wá fẹ́ do àdé waist ẹ wá pin ẹ̀ wálẹ̀ àárẹ̀ sókè wá fún ní dọ́gbìn nísàlẹ̀. Bẹ́ẹ̀ni ọba mi iṣẹ́ burúkú. Bí bàbá yín build ìdí yẹn fún oṣù méjì péré ẹ máa ṣàdúrà fún mi. Àwọn tó ń do yẹn ọwọ́ ni wọ́n gbé lé ìdí yẹn wọ́n press ìdí yẹn mọ́lẹ̀. Àwọn ibi tó yẹ kẹ́jẹ ràn níwọ̀ kò ràn níwọ̀. Iṣẹ́ burúkú ayé. Oníbèrè mi ló fẹ́ bèrè but tó bá dé bá mi sọ̀rọ̀ ní WhatsApp yẹn voice message ní kò lò. Okay. Madam Mary ọba mi àti ẹ̀sìnkú ìjọ. No, bàbá ní ṣe. Àwọn kan sọ wà pẹ̀lú yín. Ẹ̀ka abẹ́ ẹ̀ka sùn bí ká ló sùn. Ẹ̀sìn kámẹ́rà. Kí lẹ sọ? Ẹ̀dín ṣe láì. Wọ́n ti ta ọjà mi tán sádùúgbò. Ẹ̀yin tẹ́ bá wọlé.
ẹ̀ẹ́dẹ́ bá ti jẹ́ arúgbó ẹ má máa wá síbí yìí o. Ganiyu ẹ káàbọ̀ máa o ṣóbìnrin ni ẹ wọ́n báyìí. káàárọ̀ mà ẹ kú iṣẹ́ o. Ẹ ṣí kámẹ́rà yín ẹ mà. káàárọ̀ mà. Yes ma, ẹ ṣí kámẹ́rà yín mà. Blessing bá wa sọ̀rọ̀ mà. Ok, mo ti ṣe. Blessing Hello, bá wa sọ̀rọ̀ mà. Ẹ rí láti ṣí o, gbọ́ ẹ ọ̀rọ̀. lè sì ṣí. Ẹ wá ń sọ ẹ káàárọ̀ by this time. Bùrọ̀ bá Amẹ́ríkà lè wà. Ok, ọ̀sán tẹ̀ ti sán. Ọ̀sán ti sán mà. Ṣé ti má rìn ní ṣe fẹ́ bàbá mi sọ̀rọ̀ ni? Mo fẹ́ gba nọ́mbà wọn ni mo fẹ́ ṣe ìwádìí lórí àwọn nǹkan. Mo bi wọ́n ní comment section níjẹta pé ṣán ní èèyàn kan tó lè sọ bí ayé èèyàn ṣe rí àti nǹkan tó máa ṣẹlẹ̀ pẹ̀lú solution kan yẹn. So ó ní àwọn pastors gbogbo tí mo ti try tó jẹ́ pé kò ní kókó. So òun ni mo fẹ́ bi wọ́n ní nọ́mbà mi dẹ̀ rí nọ́mbà yẹn gbà ní ìjẹta yẹn mo dẹ̀ send message wọn tí reply nọ́mbà yẹn. Ẹ̀mí ìpè ká fún yín ní nọ́mbà ìjọmọlúwàbí nìyẹn. Tí nǹkan tẹ fẹ́ nìyẹn tẹ máa make consultation tó máa sọ ń pa láì fún yín tó dẹ̀ máa fún yín solution. Ṣé ní nọ́mbà ìjọmọlúwàbí? Ẹ jẹ́ ń pè fún yín. Má kí lẹ wí mà? Hello. Ẹ ń gbọ́ràn. Hello. 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 Ṣé nọ́mbà àwọn awolẹ nídìí ni àbí nọ́mbà tọ̀dọ̀ mi? Nọ́mbà àwọn awo ìjọmọlúwàbí. Nọ́mbà ọba náà ni àwọn náà mọ èèyàn tó máa sọ tó máa bá wa ṣe. Nọ́mbà iná kọ sí comment section yẹn. Mo ti kọ sísàlẹ̀ yẹn 09118739878. Ẹ lè screenshot ẹ àbí kí n pè fún yín kẹ́kọ̀ọ́ ni. Sọ pé Gbì. Ọba mi background yín tún yàtọ̀ léni. mo wà lọ́dọ̀ àlèmi tó wà l'Ábùjá ni. Okay. Mr. Hassan. Ọba ọjọ́ òlèmí náà tẹ́ ọ máa change gbogbo ẹ̀ báyìí. Ọjọ́ kan kí mi náà kan tẹ̀ wà ń bì kan l'Ábùjá, kí wọ́n bì kan ní Togo, kí wọ́n l'Amẹ́ríkà, ṣá máa lọ bọ̀. Ẹni tó bá message mi ní privately, ó máa san 100,000 kí tó reply ẹ̀. Yeah. If you want to have a private conversation with Oba, that means you have to make an inquiry. You have to pay for the private section, which is 100,000. It's meant to be paid to this account, 30,400,3125 First Bank Adekunle Adelano. So after the payment, then we'll give you his number, which is his WhatsApp number, which is 08134276756. Then if you post your receipts to that WhatsApp number, then you do a voice note. If we over 100,000 more for you, if you buy or privately, no, it's for consultation. If you buy or privately, so then talk about about my paying pada. So from then, Emily start up conversation here. Anything the weather we have to be long or my time long. That's how it's done. Mr. Bossina. The Madam Bossina. Hello? Madam Bossina. Hello. Yeah, Kabosa. Hello, Mr. Solomon. Kí lẹ fẹ́ bàbá sọ? Hello, Mr. Wọ́n ti jí. Ọba má stress ara yín. Wọ́n ti jí. Mr. Aliaso. Àwọn náà ti bọ́lẹ̀. Mr. Aliaso Wasiu. Fún ẹ̀yin tó bá fẹ́ ṣe matchmaking náà, yes, ọba máa ṣe matchmaking in private sections o. Pé ẹ̀yin tẹ́ bá lè wá sókè pé ẹ fẹ́ kí gbogbo wọ́ọ̀dù yín
So ẹ máa san the sum of 100,000 náà fún wọn ọba sí 30,400 31,250 first bank. So ọba ibi tẹ́ bá ti fẹ́ obìnrin yẹn sí ẹ máa sọ fún ọba mi máa bá yín wẹ́ni náà. If àtọkùnrin àtobìnrin ló máa san 100,000 kò ń ṣe pé ọkùnrin nìkan. The reason sí a ṣe ń gba owó lọ́wọ́ ẹ káàbọ̀ sá. Yes ma. Ọlọ́run kan tí wọ́n bọ́ bá sọ private ni mi mọ̀ bó ṣe nǹkan tí mo lè sọ ní ìbàlódé kí n request fún mo ní díẹ̀ pọ̀ ní kí n ṣe kí n fẹ́ tọrọ owó lọ́wọ́ wọn but mo ní díẹ̀ pọ̀ spiritually so that's why. Ẹni dìde bá mi sọ ṣe máa san 100k ṣe ká tó lè sọ ní WhatsApp. Mo ti bèrè báǹkì yẹn náà. Ṣé ti san ni? Mi ò tí san. Tẹ́ bá ti san kẹ́ send the receipt sí WhatsApp mi dẹ̀ máa tẹ̀ pé ní video call á lè jọ sọ̀rọ̀. Okay sir, ṣé immediately tí máa san ni ẹ máa pè mí àbí? Tẹ́yìn bá san ẹ̀ sìn tẹ́ bá lọ́wọ́ pẹ́ ti san WhatsApp mo lè pè yín ní ti kí mute níbi káwọn èèyàn má gbọ́ ọkọ̀ tá ń sọ. Okay. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n minimize kẹ́ bá mi pè torí fóònù tí màá fi ṣe náà rí. Ó yá minimize. Okay. 30. Ọba jẹ́ pé wọ́n ti minimize. Yeah. 30 400 31 258 first bank. 30 400. Kí lè sọ mi gbọ́n network yẹn rárá. 30 400 30 400 31 400 31 258. Òun ni Ganusiology kọ sí comment section yẹn First Bank ni First Bank. Adelana. First Bank Adekunle, yeah, Adelana Adekunle. 30 400 31 258 First Bank Adelana Adekunle. $3400 3125 First Bank Adelana Adekunle. Bí àwọn ọmọwọ́ ẹ̀ òun náà kọ sí comment section yẹn uncle in case tẹ́ ẹ bá mọwọ́ ẹ̀ látòkè 3400 3125 tẹ́ bá ti sanwó yẹn tó bá mi bá ti receive ẹ̀ wọ́n máa gbé yín padà sókè àbí kí ó pè yín WhatsApp directly ẹ máa wá sókè wọn a máa fún yín WhatsApp number ọba so ẹ máa pè wọ́n WhatsApp ẹ̀ jọ máa sọ̀rọ̀ lórí live ọ máa mute. Iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yé iṣẹ́ Olúwa ju ti lè mọ́mù lọ. Hello, Madam Kore. Hi, Poke. Morning, ma. Yeah, káàbọ̀. Kí lẹ fẹ́ bọ́ bá sọ? Mo fẹ́ bá wọn sọ pé ó ṣàdúrà fún wa kí nǹkan wa lè máa lọ déédéé. Ẹ ṣe kámẹ́rà yín. Ṣé máa sanwó àdúrà? Àdúrà ẹ̀ lélo lẹ fẹ́? Kí lẹ sọ ma? Àdúrà ẹ̀ lélo lẹ fẹ́ ma? Eré ìlú ló wà. We have 50, Iye tó bá lè à. we have 200, we have 1 million. Ó já. Ẹ bá mi tẹ fẹ́ mú láti pé iye tó wá lè san láti 20,000 lè tẹ fẹ́ mú tẹ́lẹ̀. No, ẹ jẹ́ ká gbé fún láti mi ò dẹ̀ gbàdúrà fún tálákà mọ́. Mo gbàdúrà fún ọlọ́mọ. Àdúrà 1 million wà. Ọlọ́run ẹ káàbọ̀ sá. Ẹ̀sọ́ sì ń rò. Ẹ̀ṣọ́ jìnnà dùn. Ọba mi àwọn ẹ̀ṣọ́ máa ń lówó lọ́wọ́ o. Máyẹ̀ náà lè fẹ́ gbàdúrà. Starboy. Starboy. Kí lẹ wá kiri? Kí lẹ fi kéèmù ẹ sí? Ó bẹ wẹ́ àlọ́ àbúkọ́ wa. Starboy kí lẹ fẹ́ bọ́ bá sọ? Starboy kí lẹ fẹ́ bọ́ bá sọ? Bàbá o. Bàbá o. Ó ń gbọ́ yín kí lẹ fẹ́ bá wọn sọ?
No, àwọn kankan mo fẹ́ jẹ́ kó reply mi. Mo máa ń wo fídíò wọn so wọ́n dẹ̀ máa ń like ẹ̀. That is fine. èmi mà ní secretary ọba kẹ́tọ́ lè bọ̀ bá mi sọ̀rọ̀ secretary mà bá yín sọ̀rọ̀ náà Mr. Imayok Mr. Adébáyọ̀ Ọba o, yẹn káàbọ̀ sá kí lè fẹ́ bọ̀ bá sọ sá mo fẹ́ béèrè question lọ́wọ́ ọba ni. ẹgún àìsà Ọba ẹjọ́ ibo ló wà nínú Bible wípé owó orí àwọn tó bá wà virgin nìkan ni ká máa san. Ó wà ní Líftíkù chapter 31 verse 20. Ó wà níbo? Líftíkù Chapter kí ni? 21 verse 13. Okay, sir. So àwọn. Mr. Adé Adébáyọ̀. Mr. Adé yẹn káàbọ̀ kí lè fẹ́ bọ̀ bá sọ̀rọ̀ Wọ́n béèrè question mi. Ṣé ó wà biblical yìí pé tí ẹ̀gbọ́n èèyàn bá kú kéèyàn sú ìyàwó ẹ̀ lóko? Bẹ́ẹ̀ni, Níbo ló wà ń bẹ̀ sà? ẹ máa sanwó ni o. Bàbá fẹ́ kẹ́kọ̀ọ́ ni. Ẹ̀mi ò kí ń kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ náà ṣe dé owó lẹ́kọ́ ẹ̀ sanwó ní yunifásitì ni. Mi ò lọ school. So but tẹ́ ẹ bá lọ sí school but ẹ kọ́ṣẹ́. Ká lè rí nǹkan ẹ mọ̀ nígbà bá sọ pé irú because àwọn mùsùlùmí sìn wọ́n ń takò wa lẹ́jọ́ mẹ́ta yé gan pàápàá Yusuf Adépọ̀jù àbí kí ló ń jẹ́ yẹn ó ń takò wa gan like seriously so mo dẹ̀ ó ń fi àwọn kọ̀ọ̀kan kan yé wa tí mo sọ pé kò rí bẹ́ẹ̀ but eléyìí ó sọ pọ́dọ̀ mùsùlùmí nìkan ló ti lẹ́tọ̀ọ́ pé tí ìyàwó ẹ̀gbọ́n yẹn bá kú pé káwọn àbúrò solóko pé Christian kò lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ wọn. Ó wà nínú Bíbélì but Bíbélì yẹn kí n tó lè sọ ẹ máa sanwó. Èló ni máa san sà? Ẹni àmọ́ tó bá ti rìn ní. 2,000 ńkọ́? Kò gbé ó bẹ̀rẹ̀ láti 20,000 lọ sókè. Agbára mi ò gbé sà. Ó yá ìtẹ́ 2,000 yẹn. Bẹ́ẹ̀ pé àkànnà wà nínú. tí mo ń bẹ́ẹ̀ dùn. okay bá mi ẹ̀ fi pé kọ́ round up ẹ̀ up sí 5,000. Ìyá wa náà ló wà ẹ jọ àwa Okay. náà manage. Ó yá 30. 400. Yes. 31. 258. First Bank Adekunle Adelana. Gbé báyìí mi fún mi. Bless you, Mr. Hassan. Thank you, Papi. Okay. Ẹ máa dúró ká confirm o. Okay sir. Èmi náà ti gbé Bible sọ̀rọ̀. Hassan, God bless you. Thank you. Tẹ́sí wà ń bẹ̀.
Mo wà pẹ̀lú yín sà. ẹ lọ sí wọ́n bọ̀ náà jẹ́ kí fún wọn ní jẹ́ kí lọ wá confirmation ló máa clear dáadáa. Oya, Deuteronomy 25 verse 5. Deuteronomy 25 verse 5. Okay sir, ń bọ̀. Bí àwọn arákùnrin ẹ bá ń gbé pọ̀ tí ọ̀kan nínú wọn bá sì kú tí kò sì lé ọmọkùnrin kí aya òkú kí ó máa ṣe ní àlejò ara òde lé ọkọ arákùnrin ọkọ rẹ̀ ní kí ó wọlé tọ̀ ọ́ kí ó sì lé ní aya kí ó sì ṣe iṣẹ́ arákùnrin ọkọ fún un. Ṣéyẹn ti clear sí yín kàbí kò clear ká tó fún yín. Ó clear, mo gbé fún yín. More wisdom. Ẹ ṣé sà. So ẹni tí tẹ bá fẹ́ mọ̀ ẹ máa sanwó tẹ bá sanwó àfún yín ní kọ́kọ́rọ́. Bẹ́ẹ̀ni. Eléyìí tó bá sí ń bẹ a máa sọ pé kò sí. Eléyìí tó bá wà a máa sọ pé ó wà. Bẹ́ẹ̀ni. Thanks, Papi. Bá mi more wisdom. Ó dàbí dáadé ẹ dídé. Kábíyèsí o, nọ́mbà wọn. Mr. Oyebanjo. Mr. Oyebanjo. Ẹ ká sọ sáà o. Mr. Tosin. Ẹ káàbọ̀ mọ́. Kí ni ìbéèrè yín máa? Ẹ jọ̀ọ́ ẹ pa music tẹ́ wà níbẹ̀. Ẹ pa music yẹn mọ́. Ẹ ò mute kẹ́ pa music yẹn mọ́. À ń gbọ́ yín. Hello, ma'am. Ṣé àwọn èèyàn wọ̀nyẹn ṣe mistake wọlé ni? Ṣé mi Mr. Oyebanjo? Mo ráyè rédèrèdè o. Mr. Ayomide. Mr. Ayomide Ifá. Màámi mò ń kí yín, ẹ kú àtàárọ̀. Ẹ káàbọ̀ sá. Kí lẹ fẹ́ bọ́ba sọ? Ọba. Mo fẹ́ kí bàbá ni ọba mo ti máa ń rí ọba láti tipẹ́tipẹ́ ọba wá sí ìlàró oúnjẹ kan ọdẹ. Mr. Joy Michael. Good afternoon, ma. Ẹ káàbọ̀ sá. Kí lẹ fẹ́ béèrè lọ́wọ́ ọba? I'm happy to see ọba. Mo fẹ́ mú ká like mo join live wọn lónìí. Mo máa rí wọn ní orí TikTok ní so that I'm very happy. Mo máa like wọn. Ṣé sáà pé àká nọ́mbà mi tẹ bá like o? Ọba mo fáǹsì yín gidi ní mi fa Ọlọ́run gbọ́ mo kà like. Oh my. Sing. That's the topic. So sing. Hello, ẹ ká sọ sáà ọba Nàìjíríà. Mo kàn fẹ́ kí wọ́n ní o. Ṣé sáà pé àká nọ́mbà? Kí lẹ rí sà? Ṣé sáà pé àká nọ́mbà mi? Okay. 070. Mo ní ṣé kí sáré pé àká nọ́mbà mi kẹ́ fún mi lówó. Fún obìnrin kì í sẹ́dọ̀ ká nọ́mbà. Ọba tó á. Mr. Opeyemi Gold. Madam Opeyemi Gold.
Ẹ káàsán mà. Yẹ ká sọ ma. Kí lẹ fẹ́ bá ọba mi sọ ma? Hello mama. Ó ti máa ń pẹ́ sí máa. Kí lẹ fẹ́ bá ọba mi sọ ọba? Madam Ọpẹ́yẹmí. Mr. Adeji. Mo fẹ́ béèrè question mi. Ẹ go ahead sir. Tí èèyàn bá lálàá tí onígbàlà yẹn ẹnu wa ní sex tí o sex tẹnu yẹn nìyẹn ẹnu wa release ara tí o bẹ́ni ṣe release ara ó á wọ̀n lórí bẹ́ẹ̀dì pé ẹnu release ara tó tẹnu bá lọ bá pásítọ̀ àwọn pásítọ̀ wa ní pé bíi ìfàsẹ́yìn ni bọ̀ tí èèyàn bá lọ hospital àwọn dókítà wọn á béèrè lọ́wọ́ ẹni pé ìgbà wo lẹ́nu ti ní sex last wọn á ní tó ayé pé ó ti pẹ́ jù wọn á ní nígbà pé ó ti ní sex last yẹn láti rẹ̀ tún fi rí bẹ́ẹ̀ ẹjọ́ ẹ̀ wò ló correct sà. Àwọn pásítọ̀ ló àwọn dókítà ló correct. Okay sir, okay sir. Ọba mi ti fẹ́ kẹ́ tú àlá kan fún mi sir. Lórí èlò. Mr. Murphy. Ọba mi tó ẹ̀kẹ́ ní kí n mú account number hospital wa kẹtẹ́wọ́ fún wọn lọ́spítù lórí èlò. Mr. Murphy. Hello. Mr. Ẹ káàbọ̀ sá, kí lẹ fẹ́ béèrè lọ́wọ́ ọba? Ọba mi àjẹpẹ́ ayé my king. King David. King Dáfídì. King David. Hello, King David. Yeah, open the door. Open the Mr. Don't close it. Mr. Jeje. Mr. Jeje láyé. Ọba ẹ káàsán. Ẹ káàbọ̀ sá, kí lẹ fẹ́ bàbá sọ sá? Ọba ẹ káàsán o. Kí lẹ fẹ́ bá bàbá sọ sá? Wọ́n ní David ló pa Gòláyàntì, ṣé tòótọ́ ni? Wàhálà. Mr. Dave. Hello, Mr. Dave. Mr. Dave. Dave Photography. Rightful. Hello, Ọba. Ẹ Ẹ káàbọ̀ káàsán. sá. Yes, sir. Yes, sir. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè lọ́wọ́ ọba pé ṣé tòótọ́ ni FIR sórí pé téèyàn bá ṣe dáadáa láyè ó máa wọ FIR ṣé ó rí àbí kò rí o. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Okay. Àwọn tó ń ṣèkà yẹn kò sí ibi kankan kò sí ìyà tí Ọlọ́run máa fi jẹ wọ́n kò sí ìjìyà fún wọn. Ayé iná máa ti jìyà wọn. Kò sí nǹkan tó ń jẹ́ kankan lọ́rùn pé èèyàn kan máa lọ jìyà lọ́rùn. Lẹ́yìn tí wọ́n bá ti kó láyé kò sí ìyà kankan mọ́. Ẹ ṣé gan sir, thank you very much. Mr. Ọba ẹ Mayo. káàsán. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè? Yeah, come. Ọba. Ẹ káàbọ̀. Tẹ́ gbọ́ mi. I'm going, sir. I'm going, sir. Wọ́n ní Kírísítẹ́nì ló ní iléyá. Ẹ jọ̀ọ́ ṣé òótọ́ ni? Wọ́n ní Kírísítẹ́nì ló yẹ kó máa ṣe iléyá. Pásítọ̀ kan ló sọ bẹ́ẹ̀ ní last week. Kristẹni àti Mùsùlùmí ló ní. But tá a bá fẹ́ wá wọnú kọ́kọ́rọ́ lọ, kò ń ṣe ti Kristẹni kì í ṣe ti Mùsùlùmí because Abraham kì í ṣe Mùsùlùmí kò dẹ̀ kì í ṣe Kristẹni. Ìmọ̀ yín ò ní tán o. Ọba mi irú kí kò yẹ kẹ́ tú lọ́fẹ̀ẹ́ o. Confirm. Ẹ sáré tẹ̀wọ́ ká lè tú ọ̀rọ̀ ẹ̀. Ọ̀fẹ́ lolúwa fún ọba. Kí lẹ wí? Okay.
ọ̀fẹ́ ló wá fún ọba ṣe ní central bank account. Mi ò ní o. a ní first Account bank wo lẹ wá ṣé ká lò? pé first bank. First bank là ń lò first bank. First bank. First bank. Mo lè ṣòwò sí first bank ẹ má bínú. Thank you, optional. Thank you. Ẹni tó ń gbọ̀n lórí ìjòkó yìí sí ẹni yẹn lè ní 5,000. Tó ń fọwọ́ tí ìgò lẹ́ẹ̀mẹ́wàá. Gíláàsì ló gbé dúró bó ṣe wà. Ìgò gan dúró lórí imú ẹ̀ ló ń dáríjì mí. Optional, welcome in, sis. Thank Mr. Shala. you. Good afternoon, sir. Good afternoon, everybody. Good afternoon, ma'am. Kí lẹ fẹ́ bàbá sọ, ma'am? I don't really understand Yoruba. Oh, can you please put on your camera, Obami? Àsìkò tí tó tẹ́ máa fọ́ ọmọ Igbo. No, I'm from Put on your camera, Akwa Ibom please. State. Okay. Please put on your camera. All right, give me a few minutes. Okay, Mr. Shala. Mr. Shala. Mr. Shala. Mr. Shala wá fẹ̀yìntì ni o. Optional, waiting for you to put on your camera. All right. I'm coming. Okay. I want to put on my Are you ring. married? I'm not married, though. Do you have a question for Oba? I stopped by to support him because that day he stopped by, he did not even know me, he supported my live stream. So since that day I followed him, and whenever I'm passing by I have to stop by and drop anything for him. Okay. Would you like to marry my king? I don't really know. Is he not married? Yes, he is married, but he's looking for more wives. Are you serious? Yes, I'm very serious. I'm not joking. I'm saying it on live now. Let's see you. Can you give us 360? Let him see you first. Oh, okay. But me to Iyawo Akwa Ibom. We can't see you. You can see me now. Okay. We can't really see you. 360 what? You don't complete. Okay. So where are you located? I'm staying in Akwa Ibom State with you. Okay. Would you like to see my king one of these days? But I didn't plan to, so I have to really think about it because I didn't plan to, and I didn't even know about this. Okay. So. Okay. Yeah. I'm a secretary. That's why I'm speaking on his behalf. So my king needs a woman in Akwa Ibom. He doesn't have any there. So if you know you're interested, let me give you his WhatsApp number. Or would you like to speak with him? Okay, no problem. Are you in a relationship? No, not for now. Okay. Over to you, sir. We can phone WhatsApp number. Hello, Soleil. What about any question? Do you have any question to ask my king? No for now. Okay, maybe I'll have it later, but no for now.
Also, you want to go to relationship with him, you don't have any question to ask him. Because I'm not really certain. I'm not sure. Like, I have to, calm down so that I will not Okay, be. Yeah. no problem. Should I give his WhatsApp number? Yeah, no problem. No problem. But if you want to, they don't used to call him, you just send picture. You wear something more sexier than this. You do 360, you send picture to him. Do you Okay. understand? Okay. So after sending picture, you now do voice notes that you are his new Akwa Ibom wife. Eh? His new wife in Akwa Ibom. Are you ready for that? I'm not married to him now. Why? I'm his new wife. No, it's gradually now. Dear. In our side, if you don't marry somebody, you don't call them your wife. Oh. You have Okay, you to are his new marry. babe. His new babe. But don't let me tell you something. My king does not like condom. Wà mí ẹ̀rín lélẹ̀ máa fi gba bàtà ẹ̀yìn pé ìmọ̀ fọ̀yàyà ẹ̀rín lòun wá lò. Afẹ́rin gba pátá di ọba mi. Hey, Chief Priest, how are you doing? All right now. Okay, you're pleased with us. Okay, you say you come to support his life. Oh, yeah, support him now. No problem. I've supported him already. Okay, thank you. Okay. Thank you. Okay, let me give his number. Thank you. 081 Okay. Akọ̀gán pọ̀. Akọ̀yàwó ọba mi Akwa Ibom mi pọ̀. 081 Yes. 34 Mm. 27 Mm. 67 Yes. 56. Okay. All right. Okay, just I'll voice see you notes later. and videos. Yes, thank you. All To have a right. sweet Bye. to have a sweet evening. Lady yẹn mọ̀ pé Holy Center ló rán ọba sóhun. Ọ̀pá Holy Center máa ń ṣiṣẹ́ lọ ṣiṣẹ́ bọ̀. Holy Center man it. Good afternoon to everyone in the comment section. Who miss me? I miss everybody and I love you all. Person with this skinny, ọba no dey too like skinny person. But mi like ẹni tó gbé dání tí gbogbo ẹkún tó ṣe jọ̀bọ̀jọ̀bọ̀. Tí gbogbo ẹkún dẹnu. Okay, anyway, ọba mi like iṣẹ́ wẹ́wẹ́. Iṣẹ́ ńláńlá ni top man. Welcome in. If you're just joining, please give to my king. Support his life goal. Check his gallery. Support him. And Madam Kofo Chicken. Good afternoon, I greet you. If you know you have a question to ask my king, please send a request. Reasonable questions only. And there are some questions that he will answer freely.
want any question free of charge. And there are some questions, when you ask them, it will tell you you have to pay for it. So if you're coming up, not the kind of question you're coming to ask my king. So if it's the monetized question, you have to pay. If it's a free question, it will answer you freely. Thank you. And if you know you are enjoying my king, you can help him put some support into this account, 3400 3125 First Bank at Tekunle Atelano. If you know you are enjoying this program and you feel like blessing him, you can put the support of the blessing in 3400 3125 First Bank at Tekunle Atelano. God bless you as you support my king. Mr. Oluwatosin. Ẹ káàbọ̀ sá, kí ni ìbéèrè yín? Madam Kofo Chicken. Madam Kofo Chicken, gbogbo ẹran tẹ̀tà nílé ọdún. Ẹ̀sán dá mẹ́wàá fọ́ba mi. Ọba mi wà lẹ́kọ̀ọ́ láti how many days báyìí? Ọba mi ò rí guinea fowl. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Mo ti miss guinea fowl yín yẹn gan. Ká ní mo lówó ní ẹ kí n order báyìí.
everyone tètè bímọ mi nìyẹn. ọwọ́ mi ló ti bèrè mi ṣe family ẹ̀ bá mi ti bímọ bá mi ti bímọ. àtúwé yóò sílẹ̀ dá kò yí sí. láìtàn kí ló ṣe káwọn TikTok tó yọ ẹ́.